Ẹ kú ìkàlẹ̀ nílé lóko lẹ́yìn odi káàkiri àgbáyé. Níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí àbí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi lónìí, mo kí yín tẹ̀sọ́tẹ̀sọ́, mo kí yín tológun tológun. Èmi ọmọ yín náà ni Dr. Aviz Abolade, ọmọ Arámidé. Ṣé ẹ ti wá nǹkan fìdílé? Ṣé ẹ ti fìdílé nǹkan? Eléyìí tí mo mú wá fún wa lónìí, òun ni iṣẹ́ ìtúsílẹ̀ àwọn àgbàlagbà. Ẹlòmíà máa wò pé kí ló ń jẹ́ àwọn àgbàlagbà? Arúgbó kọ́ ni wọ́n ń pè ní àgbàlagbà. Ọ̀tọ̀ ni arúgbó, ọ̀tọ̀ ni àgbàlagbà. Kódà ó ṣeé ṣe kó jẹ́ pé ọmọ tó bí nínú kó jẹ́ pé àgbàlagbà ni, àgbà ló jẹ́ fún ẹ. Ìwọ ló bí o, àmọ́ ò mọrú ọmọ tó bí. Ó ṣeé ṣe kó jẹ́ pé ìyàwó téèyàn bá fẹ́ kó jẹ́ pé àgbàlagbà ni ẹni tó ń gorí ẹ̀. Ìwọ ò lè mọ̀, torí pé ojú inú òun lejò ń lò. Ẹ wá lélẹ́yìí tí mo mú wáyé náà ni pé ẹni tí àgbàlagbà bá ń dà láàmú, àwọn náà ń pè lágbàlagbà. Wọ́n ní àwọn tó láyé, àwọn tí Ọlọ́run kó ayé lé lọ́wọ́, àwọn tí ó sọ fún Ọlọ́run pé àní ẹni yìí àwọn fẹ́ kó kú lénìí, yóò sì kú. Ẹni tọ́lọ́run bá ní kán mú náà ni wọ́n mú, torí àwọn náà ni Mopol Ọlọ́run. Ẹyẹ yín ẹyẹ gidi ni o, ẹyẹ yín ẹyẹ rere ni o. Ẹ dákun, ìyọ́nú yín ni mo fẹ́ o. Àtèmi ẹ̀tẹ̀yin olólùfẹ́ mi, àní rí ìbínú ayé. Ìyọ́nú ayé la máa rí, àní rí ìbínú ayé taya tọmọ tẹbí tará. Ṣé wá rí ẹni tágbàlagbà bá ń dà láàmú, táwọn àgbàlagbà ń dà láàmú tí ò rórun sùn, àbó ń làlákàlà, yálà òun làlákàlà ni àbí ò rí oorun sùn, intanṣe kù. Níta máa fi ń bí àwọn àgbàlagbà tí yìí ó fi rórun sùn, tí ò fi ní làlákàlà mọ́, òun náà ni mo ti mú wá fún wa yìí. Mo dúpẹ́ lọ́wọ́ yín lólùfẹ́ mi pátápátá, ẹ̀yin tí ẹ ti subscribe, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tí ẹ bá mi share program yìí, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Àkàndùn ní mú yín lọ́wọ́, àkàndùn ní mú yín lọ́wọ́. Àrírí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ, àmọ́ ẹ dákun mo bẹ̀ yín ni. Kò ń ṣe pé kẹ́ bá wa subscribe lásán, ẹ máa bá wa wo program yìí, torí pé ọgbọ́n àtòye ó wà ń bẹ̀. Ẹ̀yin lólùfẹ́ mi, ọgbọ́n àtòye wà lórí ìkànnì yìí. Ẹ má yẹ ká gbàgbé ìṣẹ̀ṣe, torí pé ẹ̀sìn méjèèjì wọ́n ti gba nǹkan dànù lọ́wọ́ wa. Nígbà bàbá wa ń lò, ẹ jẹ́ káwa náà lò ó. Kò sáburú bí kí a gún ọṣẹ fúnra wa ká máa lò. Ọṣẹ òyìnbó tẹ̀ ń lò yẹn, ǹjẹ́ mọ irú ètò tán pè síbẹ̀? Ǹjẹ́ mọ irú kẹ́míkà tí wọ́n fi ṣe? Àwọn nǹkan tí wa kò ní kẹ́míkà nínú, nígbà bàbá wa ń lò náà lélẹ́yìí. Ẹ ká máa lò ó. Ewé tó wà wájú mi tẹ́ ń wò yìí, òun ni wọ́n ń pè ní ewé rere, akọ rere. Fẹ́ni tí ò bá rí dáadáa, ẹ jẹ́ kí n gbé kámẹ́rà sí kẹ́rì. Òun lẹ̀ ń wò yìí, akọ rere, ewé rere akọ, òun ni ẹ̀ ń wò yìí. Ẹ ti rí èso tó wà lórí ẹ̀, bí ó ṣe máa rí nìyẹn. Akọ rere, ewé akọ rere, òun lẹ̀ ń wò yìí. Ṣé ẹ ti rí èso tó wà lórí ẹ̀, bí ó ṣe máa ń so nìyẹn. A máa ní rere rere, ewé rere, ewé rere, ewé rere lẹ̀ ń wò yìí. Akọ rere ni, ó ní akọ, ó ní abo. Ṣé wá rí ewé rere akọ yìí? Á já lórí ìyá ẹ̀. Ṣé ẹ ti rí báyìí? Á fọwọ́ wọ́ sókè, á já báyìí, á já sórí ìyá ẹ̀ ni. Tí a bá ti wá já ewé yìí sórí orí ìyá ẹ̀, ẹ jẹ́ ká já kó pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè lò ó, bá ṣe máa já náà ni ẹ ti rí yìí. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè lò ó, ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n lè lo ewé yìí.
á wá gún ewé papọ̀ mọ́ èpo ọ̀bọ̀, á gún papọ̀ mọ́ èpo ọ̀bọ̀ tó bá ń fímú, ṣé a ti gún, tó bá ti wá gún tán, á fomi sí ọṣẹ yẹn o, ewé réré akọ pẹ̀lú èpo ọ̀bọ̀, fún ẹni táwọn àgbàlagbà bá ń dà láàmú ni o, ẹni tí ò bá rórun sùn déédéé àti ẹni tó ń làlákàlà. Yálà àwọn nǹkan yẹn jẹ́ ká ṣe fúnra wa, ẹ má jẹ́ kí nǹkan máa parọ́ tàn wá. Eléyìí ò lẹ́bọ, kò létùtù. N tá fẹ́ lò náà nù. Á wá gún papọ̀ mọ́ èpo ọ̀bọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ, àtọṣẹ dúdú. Ṣé ẹ ti gún? Ó yẹ kó sínú òkè funfun. Ọṣẹ yìí, alẹ́ la máa fi ọṣẹ yìí wẹ̀ ká tó sùn. A máa fi ọṣẹ yìí wẹ̀ ni kí a tó sùn. Bó bá ṣe jẹ́, ẹ fún mi lábọ̀. Iná ẹ rí oorun tí ẹ sùn. Ẹ sùn wọ̀, kò sí àlákàlà kankan nígbà tí ẹ bá lo ewé yìí, tí ẹ bá lo iṣẹ́ yìí. Àlá ayọ̀ la máa lá, oorun ayọ̀ la máa sùn. Àwọn àgbàlagbà wọ́n á túwó kù lọ́rọ̀ ẹ. Ìwọ táwọn àgbàlagbà ń dà láàmú ni o. Àgbàlagbà ń ṣarúgbó o. Wọ́n lágbàlagbà àgbàlagbà wọ́n ń ṣarúgbó o. Àwọn àkàndá Ọlọ́run, àwọn Mopol Ọlọ́run, àwọn ni wọ́n ń pè ní àgbàlagbà. Ẹni tọ́lọ́run bá ní kán arrest náà wọ́n arrest. Àtèmi àti yín, ayé ò ní arrest wa, tọmọtọmọ tẹbí tará. Ibí báyìí ni a fi àdàgbà ètò yìí, a fi kọ́ síná. Tó bá dìgbà míì, á mú ilé tuntun yàtọ̀ sí eléyìí wá. Orúkọ èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, orúkọ mi ni Dr. Hafiz Abolade, ọmọ bàbá tó ń jẹ́ Arámidé nílùú Ìníṣà. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́ o. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Gbogbo ayé ò ní lù fún wájú. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé tọ̀ wá, tọmọtọmọ tẹbí tará. Àní sìnkú aya, àní sìnkú ọmọ, àwa náà pàápàá àní dẹni àkọlẹ̀bò. Ire o, ó dìgbà kan náà.